ó ṣoògùn àrò. ẹranko òkú èèyàn ó yé o. ẹni farapa. àṣẹ. bàbá ọdẹ ó kọ yín tí jẹ. orúkọ tèmi ni Elijah Olúfẹ́mi Àjàó. Àjàó. bẹ́ẹ̀ni. oyè wo ní ń bẹ lórí yín bàbá? ọmọdé Olúọdẹ ni mi ò mi joyè. ẹ tí ì joyè. bẹ́ẹ̀ni. oyè náà ń bọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́. bàbá ọdẹ tá a lọ̀gá yín? bàbá ìrántí ọ̀gá yín mọ́ ni. bá ń wo mọ́ wọn o. àmín. mi babaláwèrè ni. babaláwèrè lábúlé ibo. mo tẹ́ mi lábúlé àwèrè náà ni wọ́n gbé ń gbà lágòkè. lágòkè. bẹ́ẹ̀ni. lábúlé àwèrè. bẹ́ẹ̀ni. àwọn lọ́kọ yín lọ́dẹ. bẹ́ẹ̀ni. ọ̀dọ̀ wọn. sáwọn náà ló gbébọn lé yín lọ́wọ́? bàbá mi yìnbọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo kéré kí bàbá mi tó kú. ọ̀dọ̀ wọn ni mo dẹ̀ ń jẹ́ sí nígbà tí bàbá mi kú tán. nígbà tẹ́ di ọdẹ ẹ rántí ọjọ́ tẹ́ kọ́kọ́ pàgàlà? mo rántí ọjọ́ tí mo kọ́ pàgàlà. bó o lẹ̀ sí pa? ìgbà tí kó tó di pa lè mọ gbébọn bá wọn dẹ wa wà. àti ń pọkẹrẹ àti ń dẹ kòrú. bàbá wa gbàbọn lọ́wọ́ wa wọ́n kó wa lọ ilé Olúọdẹ lẹ́rùn mú gbà náà. wọ́n kó yín lọ ilé Olúọdẹ? àwa ṣèdánwò èmi àti ọmọ bàbá Láwèrè yẹn. irú ìdánwò wo wọ́n ṣe fún yín? nígbà tá a débẹ̀ wọ́n kọ́ dá wa lẹ́kọ̀ọ́. irú ìdánilẹ́kọ̀ọ́ wò torí káwa náà ò lè jàǹfààní ẹ̀? wọ́n dá wa lẹ́kọ̀ọ́ wípé number 1 téèyàn bá dé oko tọ́yà tí ń jẹ àìsúré irú yẹn ìrúkọ ọ̀yà. wọ́n sì fún wa ní sáǹpù tó ṣẹlẹ̀ ní etí ẹrùn mú bẹ̀ yẹn. nígbà táwọn dé ìrúkọ ọ̀yà yẹn à ń sáà ń gbọ́ wùrù 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 àwọn ò tí ì gbọ́ kọ́yà ò dún. wọ́n náà ti kọ́kọ́ nawọ́ wọ́n ní ṣùgbọ́n nígbà táwọn èègbọ́ kí dídùn àwọn ọ̀yà wọ́n tó káwọ́ kò. wọ́n ní iná táwọn tán wọn báyìí wọ́n bá méjì takọtabo lórí ara wọn. ìyẹn àwọn èèyàn. èèyàn bó. takọtabo ni wọ́n bára wọn sùn ra pamẹ́lé. ní òru. pamẹ́lé mọ́ pamẹ́ta etí ìlú ni. tí ẹ mọ̀ pé ní ìṣe etí ìlú wa ń bí ní a lè dáko lọ́tún lọ́sì wọ́n wá múra wọn lọ́bẹ̀. so kókó ẹ̀kọ́ tá a rí dìmú ń bẹ̀ yẹn ni pé tẹ́ ẹ bá dé oko ọ̀yà ẹ mọ́ sùúrù yin ìrúkọ. ó má lọ jẹ́ pé àwọn kan ni wọ́n bára wọn tàbí pọ̀ gbogbo ẹni mú gbóòmì. ìyẹn ní èkejì wọ́n ní tẹ́ bá ń gbúrò ọwọ́ ọ̀pẹ abẹ́ gbó tó lọ́sàn kásàn tó jẹ́ iṣẹ́ òkè ẹ má kọ ojú sí gbẹ̀yìnbọn sí ọ̀hànràn. ọ̀rẹ́ lè rí ọ̀hànràn tẹ́ fẹ́ yìnbọn sí. àhàyà sì rèé ibi tójú bá dé àhàyà jù bẹ́ẹ̀ lọ. wọ́n sọ bá ń fún wa níjọ́ náà. lẹ́yìn náà ni wọ́n ní kí ọ̀gá ọlọ́pàá ọlọ́dẹ ìgbà náà kọ́ wa lọ ṣèdánwò fún wa lẹ́yìn ìkùlé. bàbá yẹn ní àgbàlá ń gbà náà lẹ́rùn mọ́ yẹn. akẹ́kọ̀ọ́ lè dánwò lẹ́yìn ìkùlé. ká tó lè mọ bá wọn dẹ wọ́n ti gbàbọn gbogbo wa lọ ilé Olúọdẹ. àti àtàrí ni o àti òwò baálé ni o àti nǹkan kan ní ojú kan náà wọ́n ti ṣe ìpàdé ńgbà yẹn. wọ́n á gbàbọn gbogbo àwọn ọmọdé tí wọ́n bá fẹ́ kó jáde tá a lè mọ̀ dè ní wàwá ajálà wá dẹ. wọ́n á mú tàgìrì ẹni ọba kọ́kọ́ kàn. wọ́n pe dèrè o nídìí orógbó ẹran yẹn mọ̀ ń bọ̀ ìwọ ọdẹ tó wá ń di orógbó múra rí ọ̀dọ̀ rẹ ló mórí lé o. ẹnìkan sì ti mú tàgìrì lọ́wọ́. tí wọ́n dé ó ti ń bọ̀ adú kò gbọ́dọ̀ lọ fíhùn tí ó bá ju tàgìrì báyìí wàá jù sí ní tí ó bá ti mú tàgìrì ò gbébọn rẹ lọ léńjọ́ náà. ó tún dẹjá díẹ̀ sí. lọ́ba tán. àwa bíi 5 ni Ọlọ́run pé ká páàsì ní ọjọ́ yẹn tí inú ọ̀gá wa dùn. ṣe mọ̀ pé tí n bá lọ́gàá mi rèé n gbọ́dọ̀ sọ pé bàbá mi jẹ́ ọdẹ. mo kéré so ọ̀gá wa sì fi dùnú gba ìbọn èmi àti ìkejì mi ọmọ wọn gángan ni. Ọlọ́run bá ń wo ọmọ tiẹ̀ náà so òórùn náà ti ṣíwọ́ ọ̀sẹ̀.
ìjọ tí màá kọ́ pàgálà ohun ìyá àjọ dẹ̀gbẹ́ lọ náà ni ẹ̀gbọ́n wa kan ń bẹ wọ́n ń pè ní bọ́dà láìsí àwọn ni wọ́n máa ń dè síbi ìgalà yẹn ní gbogbo ìgbà tá a bá ti dẹgbóhùn ẹ bá ti fẹ́ dẹgbó yìí. ayò àwọn ni wọ́n dè níbẹ̀ èmi ò sì pàgálà rí kódà mo fẹ́ lè sọ pé lẹ́yìn ọ̀yà n pa ẹran mébí ẹtù nǹkan kan ní ìgbẹ́rí nígbà wà náà báwọn yòó ẹ bá ní Fẹ́mi ìwọ ni ọwá dèbí ètò sábọn sí tìbọn rẹ ṣe pòǹjò ní tó forí bó èpo ìpín ibi tí gbà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ gbójú odò wọn wọ́n ní bọ́n bá tí bọ́dà bá sì ti lè yìnbọn sí báyìí tọ́bẹ̀ ìfò ibi àpáta kan láwàdé tẹ́ ẹ bá fẹ́ pẹran mí ẹ mọ̀ wà mọ́ ẹ mọ̀ wà mọ́ ẹ kó gbó mí ni o tí lè sú tọ́ bá ti pé ńlá ń wá àní pẹran mí tó ní wọ́n bá ní ìwọ ni ó débí wọ́n bá dé ìjọ náà bí wọ́n ṣe ké he níwájú lọ́hùn ọdẹ sì máa pọ̀ ńgbà yẹn igbó tóbi bí wọ́n ṣe ké he mọ̀kàn gbọ́ pé ewu àánú tí nǹkan ń dági nínú àṣegàlà ní bọ̀ níbi wọ́n ti ń togbó lọ ló ti yọ kúrò ní. ó ti yọ kúrò láàrin àwọn alájá. bí wọ́n ṣe ní ẹ̀dẹ́rẹ́ oṣù èè táwọn alájá bẹ̀rẹ̀ báyìí ó gbọ́ gbàgbàgbàgbàgbà àfi Gají níwájú mi kò dẹ̀ rí mi ọ̀nà àwọn alájá sì jìn bó ṣe padànù bọ̀dá láìsí tó dé ní orí ìdí jẹ́bọn. bọ̀dá láìsí tó dé ní ojú odò wọ́n ní bó ni mo ní bó ṣe ṣubú lulẹ̀ dídè tó dìde mo lọ padà sínú ogbó ni àmọ́ ń gbọ́ èṣù kẹbọ ẹ̀ lónìí ní wọ́n bá ń bọ̀ mo ní bó lọ mo ní bó ṣe lọ náà rèé bó ṣe dìde padà bó ṣe lọ náà rèé bí wọ́n ṣe kàn nù bàbá ará ìrànmú kan náà sí bàbá ní dẹ̀gbẹ́ ní bàbá wọn pé ẹjẹ yẹn ní bàbá ṣe tàà wuyàn tí wọ́n rán tó dìde mo ti tú dànù kọ́mọ̀ ṣe pé ọ̀dọ̀ wa níbọ̀ ìwọ̀n rán sì burú tó ní bọ̀dá láìsí wa ṣẹ̀ṣẹ̀ tán ìbọn yẹn sí ẹran yẹn jọ náà kí mo gbọ́ Fẹ́mi kí mo sọ fún ọ pé wọ́n lọ́pàá ó ti dókọ tèmi mọ́ kí mo sọ pé wọ́n lọ́pàá àwọn ìgalà tí wọ́n wá papapa tí ìdókọ wọn Págálá Págálá wọ́n ń pè wọ́n. mo gbọ́ ó ti dókọ tèmi mọ́ gbé èṣù kẹbọ ẹ̀ ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́ Págálá nìyẹn. kí làwọn àrírí yín ní àwọn ọdẹ tẹ́ ṣe lóríṣiríṣi. mo ní ìrírí tó bíi mẹ́rin. ọyá ẹ̀ka lọ́kọ̀ọ̀kan lọ. àkọ́kọ́ bàbá ń bẹ láyé ọ̀gá mi gangan ń bẹ láyé mo sì ṣẹ̀ṣẹ̀ gbé ìbọn ni kódà iná tí mo kọ́kọ́ lò ẹni tí wọ́n sọ pé ó wà nílé pé ó kọ̀ wà lónìí ni tó ń ṣe Àdìsá ló gbé náà fún mi mo ní rà náà ni tó wá gbé fún mi èló ni ó ní san 2 naira mo sì kó 2 naira lọ fún ọba lòún bọ̀ mí náà ni mo ṣe 2 naira ni mo fi lọ ra kámbàdì mo bá gbé náà o mo ti ń dẹ̀gbẹ́ mo ń kó kété pa nǹkan o èmi ò mọ̀ pé wọ́n ti sọ wípé òkété mi le ju ìwìn gangan lọ tó jẹ́ pé ìwìn ló náà èmi ò mọ̀ wọ́n ń dáko egbére bí èèyàn tí ó dùn bí èèyàn gbọ́n ni mo gbẹ́ ní lọ ńlẹ̀ mí pè mo ṣe à ń dẹ̀gbẹ́ lọ́jọ́ náà mo ń lọ bá ìkejì mi ìyẹn ọmọ wọn yẹn jẹ́ ń gbọ̀nà bí bóyá ń retí a fi jẹun lọ́dọ̀ rẹ̀ tí ń bá dọ́dọ̀ rẹ̀ mo dénú kòkó yẹn mo sá ń gbọ́ àyà mi kò já yìí mú yàn lọ́wọ́ yìí mú yà lọ́wọ́ mú bàbá lọ́wọ́ kò sẹ́gbọ̀n kò sábúrò nítòjú mi bá rí ṣebí mi náà mo fọwọ́ ara mi fà á n bá ń tọ bí mo ti ń gbúrò ihu kíké ihu mo bá ń tọ bẹ́ẹ̀ lọ nígbà ń wo òkété ẹsẹ̀ méjì ni fi ń rìn bọ̀ ẹsẹ̀ méjì ni wọ́n sì ní tó bá fẹsẹ̀ méjì lélẹ̀ báwọn mi náà ti bá pàdé láìmọye ìgbà ó lè gbé obì báyìí àpòpò ó lè gbé kan báyìí àpòpò yóò ti kó sí orí ó ti tó báyìí àwa fi kan lé lórí tẹ bá sì ti ní dàtọwọ́ ẹlẹ̀ yóò dálẹ̀ ni bí wọn bàbá ṣe wí èmi náà sì ṣe bẹ́ẹ̀ tó sì rí bẹ́ẹ̀ bọ́tẹ́ ilé yóò gbé nǹkan kan lọ́wọ́ ẹsẹ̀ méjì ni sì fi ń rìn tí tọmọdé bá sì ṣẹ̀ṣẹ̀ gbé ìbọn yóò láyà bíi kí n pé bí ejò mo bá tẹ̀bọ́n mọ́ kò tí bọ́n dáhùn báyìí bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan lábalábá funfun tí ò lẹ́mọ wọ́n bò mí torí tọrùn ni
wọ́n bò yín. bẹ́ẹ̀ ni mo sọ. Kí ló dé? Ẹ kò yé mi o, labalábá sá bò mí, òtútù mú mi. Níbo ni ibẹ̀ náà, iwájú tí mo ti yìnbọn náà ní sí gbà. Labalábá tó bò mí, labalábá tó bò mí ní bíi mílíọ̀nù níwájú yìí. Àárín ẹ̀ náà lójú ọ̀nà tí ń gbà wà lọ ọ̀dọ̀ babalábá. Mo ní tí ó bá ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀, mo bá láàrin àwọn labalábá ń lọ, àwọn tara mi ń súnyàn yìnyín bí ìgbóyin bóyàn. Mo sá kọjá ń gba èdè ọ̀dọ̀ bàbá ní Àwèrè. Òtútù ti mú mi. Òtútù ti mú mi burúkú. Bàbá ní kí ló dé bí mo ṣe débẹ̀, bàbá ní kí ló dé. Mo ní òkété kan mọ̀mọ́ yẹn bẹ̀ yẹn, labalábá ló mọ̀ bò mí. Gbólóhùn tí bàbá ọkọ̀ sọ ni pé mo ti sọ pé ọmọdé ni ó pè gbèrè. Bẹ́ẹ̀ mo sọ yìí lè gbàgbé láíláí. Ọmọdé ni ó pè gbèrè yìí. Wọ́n ní máa ń lé àwọn ìyàwó àwọn lọ́nà odò nígbà jẹ́ pọ̀sán gbogbo wa ti pọn mi ńgbà náà. Ọ̀sán làwọn náà wà tí wọ́n ti apọn mi. Ojú ọ̀sán ńgbà tí bá ń hu tí ń sunkún làwọn tẹ ó ju kinní nù tí wọ́n sá padà. Òkété lẹ́yìn dẹ̀ ń wò. Lọkùnrin kan wà tẹ̀lé wọn. Bàbá wa ní mo ti sọ pé ọmọdé ni ó pàwé gbèrè burúkú yìí. Bàbá sá mú nǹkan, wọ́n lò fún mi níjọ́ yẹn. Oríṣi nǹkan mẹ́ta wọ́n lò fún mi. Wọ́n dà kan sí mi lọ́wọ́, mo la, wọ́n fi kan nu epo, mo lá díẹ̀ ńbẹ̀, wọ́n fi yòókù ra mi lára. Nígbò ṣe díẹ̀ ni wọ́n á fún mi nǹkan tó wà ní ògbó sinapu. Ara mi bá ẹ ṣe. Wọ́n ní ṣé ìdẹ́kun lọ ní alẹ́ ìmọ̀ tó mi o. Ìdẹ́kun tí n tiẹ̀ mọ̀ pé ń dẹ rìsáàfù, ń dẹ gbogbo ẹ̀. Ọ̀kanù. Ọ̀yà. Ìkejì, rìsáàfù ni mo lọ. Mo sì gan ojúbẹ, à ń pè rìsáàfù yẹn ní Lámọ̀dí. Níbo ló ń wà? Ní ọ̀nà àrà ni. Ọ̀nà àrà. Àáyà ní sáìdì Ọ̀dẹ́délé àbí kí ni wọ́n ń pè Ọ̀dẹ́délé kọ́. Ká tó dé igi kọlà. Ọkọjà Arárọ̀. Kò dáadáa rọ̀ tá a fi yà. Tàbá ti yà á mọ̀ lọ sí Ọ̀ṣun Àjàní. Ọ̀ṣun Àjàní láti kírọ́ọ̀sì sí rìsáàfù. Ọkọ̀ bàbá olúwawo tí ń bẹ lọ́ṣun Àjàní gbé mi mọ́kọ̀ tù. Màá túra mi lọ sí òkè lọ́hùn ni. Èmi àti kejì mi tá a jọ lọ. Ó ní èmi kò pé ń gbẹ ẹ̀pẹ́ sun, tó bá pé ń gbẹ ẹ̀pẹ́ sun, n lè kan àpáta ọ̀ràn mọ́sàn tá à ń wí. Èmi ọmọ pápátá kan bẹ́ńbẹ́ tí wọn kèje wọn rí ẹtú pa. So àjò ẹran. Nígbà bá ti sún kalẹ̀ lókè odò lọ́hùn. Sẹ́nu bọ́ọ̀lù àpáta ń wà. Nínú àárín méjì rìsáàfù lọ wà. So sáìdì ojú ibẹ̀ tó wá ní kémi ọ̀tọ̀. Ó ní ń da odò kìíní kọjá, ń da kejì kọjá, ń da kẹta kọjá. Ní tí bá ti dá kẹta kọjá, ó ní nǹkan bíi àràbá ti jóná. Ní bá ti kọ́ abẹ́ àràbá ti jóná, Ṣàngó ló pa àràbá yẹn. Ó ní nǹkan àpáta kan. Ní bá ti kọjá àpáta, ó ní rí tóun fi gi sílẹ̀ tóun fi kinní kan ha báyìí. Ní kí n dúró bẹ̀ de òun o. Tọ́wá ròyìn pápátá ń bẹ. Gbogbo ìgbà náà èmi gan ò ń ti wá nǹkan kan lérí ẹ̀tù. Kí ló wá sọ ẹsẹ̀lẹ̀ lọ́hùn? Mo bá kọjá àpáta tán, àpáta wà báyìí bí irú ìdí òpó òun ni mo ti rẹ́tù. Káà ẹ̀tù sì kù, mo sì ń wò lẹ̀, mo sì fi kìbọn, mo ń wẹ̀tù ńlẹ̀. Ń mú ẹ̀tù, irú ẹ̀tù gbígbẹ yẹn jùnù lọ́wọ́ mi. Ń jùnù. Irú ẹ̀tù gbígbẹ ni mo mú ní rìsáàfù. Kò yé mi. Kò yé èmi gan o. Irú ò lè jẹ́ ẹ̀tù. Tí gbígbẹ yẹn jùnù kámbàdì kìí ṣe yíyan. Ó ti gbẹ. Ẹran ńkọ́. Ẹran mọ́. Ẹ wá bá rú ẹ̀tù gbígbẹ ńlẹ̀. Irú kí lélẹ̀. Nígbà tí mo sá kọ ikú ń bẹ̀, mo wá mú rú ẹ̀tù gbígbẹ, mo máa fi sí àpò ìsàlẹ̀ torí gbérí tèmi bíi kóòtù ni mo ṣe rán. Mo máa fi sápò ìsàlẹ̀. Nígbà tí ọ̀rẹ́ mi wá pàdé, à ń pè nìyẹn ní Ṣẹ́gun. Ń dákọ̀ ẹ̀ gangan, à ń pè ní Ṣẹ́gun. Òun sì wà ní, à ń pè bẹ̀ ní Àmúríre lọ́nà Àkànrán ìsìn. Àmúríre ń bẹ lọ́nà Àkànrán. Bẹ́ẹ̀ ni, lẹ́gbẹ̀ẹ́ Fájuyì. Mo ń gbọ́. So nígbà wá pàdé mo ní bàbá Lámọ̀yìn ọ̀wá rí tí mo rí. Ní kí ni gbé àpáta báyìí mo mọ̀ yìnbọn sẹ́. Ẹ̀tù sì kúlẹ̀ tí mi kì í bọ́n tán. Ǹjẹ́ kí n gbẹ́tù mu ní ìwú ẹ̀tù gbígbẹ ní ọmọ fi lélẹ̀ fún mi. Ó lóun ti gbàgbé, olóun bá sọ fún mi, ó lápáta àwọn ìfúnyàn lẹ́ràn. Olóun ló gbé ìfúnyàn lẹ́ràn. Olóun ló gbé nǹkan ẹ̀.
òun ló gbé nǹkan ẹ̀. Ẹ bá ti wá kí wọ́n wá pé okùn àpáta òun. àpáta táwọn wí òjò kódà kò tó búlọ́ọ̀kù tí wọ́n kó lẹ̀. Wọn ò pé lórúkọ kankan, àpáta náà wọ́n máa ń pè. kí lórúkọ gbóhùn. Ìrìsáàfù Lámọdí ni everybody máa ń pè. Igbó Lámọdí. Igbó Lámọdí ni everybody máa ń pè. bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ń wá láti kiri. bẹ́ẹ̀ ni rẹ tún gbé lẹ́nu. Ẹ̀mí rẹ tún gbé ńlẹ̀ o. Ẹ bá kó ńbẹ ọ̀nà wà. èrò ẹ tún lẹ rí. Ẹ jáde sí ilé bàbá Túbọ̀sún ní Ẹlẹ́ja. tó èrò ẹ tún lọ sáré ìyẹn lọ bẹ́ẹ̀. ìrírí yín mi. ìrírí mi kejì Igbó-Ìjẹ̀bú ni mo wà. ẹ tún ti rí yùn. tí n bá tẹ̀ ṣe pé mo rí yùn lásán ni mo gbẹ́tù yùn. bọ́ọ̀ ló ti ṣẹlẹ̀. mo lọ gan ojúbẹ ní ojú ọ̀sán. mo bá kan àràbà táwọn wí ó fẹ́ tó odidi ilé. tó igọ̀ rẹ̀ kọ̀ọ̀kan lọ báyìí igọ̀ rẹ̀ kọ̀ọ̀kan lọ báyìí. mo bá gan ojúbẹ gba orí igọ̀ kan. tó mo sì gan já ojúbẹ mi gangan tí ìṣẹ̀ṣẹ̀ máa dẹ pọ̀ tí yìí dẹ abalagbó yẹn. nígbà wọn bá ti rí tí mò ń wá mo pẹ̀tù bí méjì mẹ́ta. màá lọ fo odò Onígbò, màá jáde sí abá Onígbò, màá bọ́ títí tààrà mọ́ ń bá ọ bọ́ àti Ìjẹ̀bú nìyẹn nígboro Ìjẹ̀bú gbó ni o. torí tó bá ru nọ́mbà yẹn tí wọ́n rí ranmọ́ranmọ́ lórí rẹ̀ bó ń lọ láago kan òru ó dàbọ̀ ni. ó dàbọ̀ ni o. wọn ò bìlífù pé ọdẹ tó ru ranmọ́ranmọ́ lè jalè láyé. wọn ò bìlífù. dàbọ̀ ni. so mo bá gan ojúbẹ ń gbò dalẹ̀ mo bá ní bọ̀dá mi ojúbẹ tọ̀tọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ gan torí ti wà ní àṣà tèmi tí n bá gan ojúbẹ lónìí màá fẹ́ tọ̀ lónìí tí n bá tọ̀ ojúbẹ yẹn tí n bá pò kété ìrìn àti ojúbẹ mọ́. ojúbẹ tẹ bẹ lónìí ẹ tọ̀ lónìí náà. òòrè ọ̀tọ̀ òkété ọ̀tọ̀ ẹtu tàbọ̀ yà tó bá wà nítòsí iná lè sákò náà ń gbúrò ọwọ́ àdá. mú kété tó wà ní òhò yóò jáde. òòrè tó wà ní òhò yóò jáde. tó tí ìgbà tí arókété pa lójúbẹ ojúbẹ èèyàn láhùn nù. téèyàn bá ṣáájú sí kó ojúbẹ ńlẹ̀ nù yòó ni mo bá ní àdẹ o. bọ̀dá mi bá lò wọ́n lọ. kémi náà máa ń sọ pé wọ́n lọ kí n sunrun mi jẹ́. ó le tó bẹ́ẹ̀ ni. nígbà mo dé iná tí mo ṣẹ̀ kì í lé tí ò sì ju bírú bí sóńdọ̀ lálọ tí ń fi dé inú igbó. ẹnu igbó yẹn. tí mo á dé ibi àràbà táwọn wí mi ì lè sọ iye ẹyẹ àràbà ẹ sáà sèso tádàn jẹ mi ì lè sọ iye ẹyẹ tí ń bẹ lórí àràbà táwọn wí. mo gbọ́ lálẹ́ lóru. ok àwọn igi gbogbo rì kan sì ń bẹ́ẹ̀ bí ìgbọ́n fìgbà lẹ́ẹ̀gbà bí inú ilé ló ṣe rí bí ìgbọ́n fìgbà lẹ́ẹ̀gbà ni. tèmi náà ti rí lọ́sàn-án. mo ní ṣé ìwé kínní yìí rẹ̀ bọ́lẹ̀ ní abẹ́rẹ́ sí mọ́ táútáú báyìí. wọ́n ń gbòdòrú bí wọ́n ṣe ń kéwọn bẹ́ẹ̀ ni náà ṣe pira. iná ọdẹ yìí kú. mo tó tún sáná sí ó tó kú ó tó sáná sí ó tó kú. mo ṣe borí gbòǹgbò igọ̀ kan nu bàbá ìjókòó mo ní wo gbogbo tútẹ́ bá pa mo ti jókòó lérí igọ̀ ẹ wá máa pa fún mi. mo bá yọ sìgá lápò rosemary mo sì máa ń fà. mo bá yọ rosemary lápò mo bá bẹ́ná sí mo bá tú iná. mo ṣe tú iná mo bá gbọ̀n mo ní ká bà dí ìjó kankan. mo bá tàn dé mo ṣe tàn dé báyìí mo ṣe sáná sí báyìí àfi pọ̀n iná bá ràn mo bá já mi sí kò bá kú mọ́. ọjà mi sí. kò bá kú mọ́. àwọn tí ń ṣe hẹ́ẹ̀hẹ́ lókè ń gbúrò kankan mọ́. gbogbo wọn ti fò lọ. mo ṣá dìde lórí gbòǹgbò tí mo dá gbòǹgbò kejì kọjá ni mo ń wojú ẹtu mo sì kà á níwájú lákàyè ọ̀sẹ̀ mọ́lẹ̀ mo sì kà á ó sì jẹ́ ojú mẹ́rìnlá. ó sì jẹ́ ojú mẹ́rìnlá. ojú mẹ́rìnlá. tí í ṣe ẹtu méje. bẹ́ẹ̀ni. ìwo ní wàá yín inú àwọn ẹtu yìí o. ọlọ́mọge ń gbọ́mọ inú ẹ̀ dùn ní tí ó lè kó lè bàbá ẹ̀ ni. so mo bá yìnbọn sí kan mo là kọ́ lélẹ̀ káà tí mo yìnbọn tán èyí kan ọlọ́run ní òpin gbébọn lẹ́yìn náà bàtírí ìbọn mọ́. mo bá fàdáyọ gbẹgbà mo sá lè débi kan mo sá pa ẹ̀tù kí n padà bí tí ojú ọ̀nà wà tí yín já ojú bẹ́ẹ̀ tí mo kọ́kọ́ gán tẹ́lẹ̀. irọ́ o. kí ló dé. irọ́ náà mọ́ ni tí n bá lọ báyìí irọ́ tí n bá lọ bí
ẹ ti gbé ẹ̀tú. mo ti gbé àmọ́ gbẹ́tú o tí n bá lọ bí irọ́ gbọ́ ya mo kàn dojú kọ bìkan ni n ṣàjà àbà kan wọ́n bá ń lọ mo rìn ìjọ táwọn wí débi pé ẹ̀mí mi gbọ̀n látànà nígbà wọ́n yá mo á já ojú ọ̀nà kan níbo mo mọ̀ tí ń yà sí lójú ọ̀nà ilé mo bá móbì mo bá là òun ọlákàyé ọ̀sìn mọ́lẹ̀ tó bá ṣe pọ́wọ́ ọ̀tún ni kí n lọ ìwọ bì í yàn ó ní bẹ́ẹ̀ kọ́ bá tó tọ́kú lákàyè ọ̀sìn mọ́lẹ̀ tó bá ṣe pé left ni yàsí tí ń fi rọ́nà yàn bó ṣe yàn nu bàbá kó bí nlẹ̀ bá ṣẹjẹ bá kó yòókù dàpọ̀ mo bá ń bí àsọwọ́ sí nígbà ó yà mọ́ kodò ẹ̀rẹ́tẹ̀ kan mo rọ́nà tó fodò yẹn mo bá tọ̀ ń bá ẹ lọ já ìlú yẹn ẹ jẹ́ dákun o nílùú kọ ìlú yìí o wọ́n ní mọ̀mọ́ mo ní mọ̀mọ́ lẹ wá já. mo ní tèmi bá mi. láti bo lẹ gbà wọlé. Ìjẹ̀bú gbó nínú ṣe rí ọ̀nà yẹn ìmọ̀ bí mo ṣe lè júwe ẹ̀ lọ́rọ̀ mi ti yé yín igbó tá a sì ń dẹ á padà sí bí ọ̀nà Ìbàdàn bí ni. ní títì tó gba wájú tàwa gan-an lọ́wọ́ jáde sí Olómi Academy. ọgbàgbára o. mo wá rin ìrìn táwọn wí. lọ́nà Látúndé lọ́nà Olójú Oró. mo ní ṣé mọ̀mọ́ ni à ń pe bí wọ́n ní hàn níbo lójú ọjà wà gbogbo ìgbà yẹn o bó ṣe rìsáàfù mọ́ ń lọ bó ṣe nǹkan lè mọ̀mọ́ tí ń jìdí ẹ̀ dání tó mo lè èyí tí mo fi ń súra lè tán kí n fẹ́ rà mẹ́ tó mo ní bójú ọjà wà wọ́n lójú ọjà kí n tọ̀ báyìí nígbà ń jọjú ọjà ẹni tí ó gbọ́kọ̀ kalẹ̀ tí ń pérò kì í ṣèjọ́ ọjà o bọ̀ tí wọ́n ná bẹ́ẹ̀ lọ́jọ́ lásán ó jẹ́ ọmọ ilé wa ń dé bẹ́ẹ̀ bá mi ní Olúnlọ́yọ̀ torí tí wọ́n sábà pè mí ní Jẹ̀bú nù Olúnlọ́yọ̀ ké wà débẹ̀ mo ní èmi tí mo ti jùnú látànà torí pé Ọlọ́run ló mú un jáná. tẹ́tù ọ̀bàjẹ́. ètò ọ̀bàjẹ́ lọ́wọ́ ni tó sápọ̀ nǹkan mo ní ẹtù oró kan tí mo pa tó sọ mí sùnù náà rí o bóyá ìbàjú bẹ́ẹ̀ lọ o gbígbà tó gbà lọ́ba sí kinní ọkọ̀ torí Bedford ní lọ́ba gbé jù sínú ó ní sọ́ọ̀jẹun mo ní mà ní wọ́n jẹun ọmọ náà yé lápò kọ̀wọ́dà mi yẹn ní èmi ò jẹun lọ́ba ní lọ jẹun lé oúnjẹ ó ìsanwó òun ló ṣàgbéǹdélé ìyá mi tí mo wà lọ́dọ̀ rẹ̀ ti dìkà rẹ̀ èmi ò lọ bẹ́ẹ̀ kí n pẹ́ bẹ́ẹ̀ rí ó pẹ́ mi tẹ́yìn yẹn aago 5 mà ti wọlé ẹ̀kejì nìyẹn. ní ìdí iṣẹ́ ọdẹ yìí níjọ́ wo nínú yín dùn jù. Níjọ́ tẹ́ ti ń lo oko ọdẹ. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ níjọ́ náà? Number one, inú mi dùn ní ọdún kan. Lọ́dún yẹn, èmi gan kọ́ ni mo bímọ. So àbúrò mi tí wọ́n bí lé mi ló bímọ. So mo bẹ̀ wọ́n níbẹ̀. Èmi tó yẹ pé tá a bá ti bẹ̀gbẹ́ gbogbo ìgbà náà 12 làwọn dẹ̀gbẹ́ ti wà ní àbá Olúọdẹ Ìbàdàn. Olúọdẹ gangan àbá wọn ni mo ti ṣe mẹ́tẹ̀. Àsòsà lábá wọn. So ẹ̀gbọ́n wọn lọ́jọ́ Olúọdẹ oko. Aago 12 lẹ́wà ẹsẹ̀ bẹ̀rẹ̀ gbẹ. Àní ní tá a bá fẹ́ dẹ̀gbẹ́ wa wà ní o 10 11 12 torí àbọ̀gùn ká tó lọ. So mo wá retí remú gbogbo tí wọ́n sì gbà mo pè lólẹ̀ àrí ẹnì kankan. Àwọn ọmọdé ọ̀wá. So ìgbà tó wá di pé àwọn méjì dé ajá mi tí mo ní lọ́hùn ẹni tí ó dẹ ó wà ń bẹ̀ wọ́n bá ní àlọ́ mu ẹ sá lọ jẹ̀bà ẹni tí ó bá gbé ẹ̀wà tiẹ̀ lọlé ẹ má gbé lọlé torí mo ti rọ ẹ̀wà excess wọ́n sá ní kí n já lọ. Ìjọ yẹn ní nǹkan bí aago 4 tí wọ́n dé yẹn ẹni ọlọ́gẹ̀dẹ̀ lọ bá òun ò tó yẹn ẹni odù ọ̀yà lọ bá lọ́pọ̀ odù ọ̀yà kan. Ìgbà tó wá di alẹ́ àwa mẹ́ta tá a jọ ń rìn èmi ọmọ Olóṣoko àti ọ̀rẹ́ mi tá a jọ wá láti ìgboro la bá dẹ̀gbẹ́ lọ. Ẹ̀dẹ̀ná tá a wá dẹ̀ná mo ṣe dénú ẹ̀gẹ́ ẹ̀rùn ni ẹ̀gẹ́ yẹn ọ̀gá jù báyìí lọ. So mo ṣe rí ojú ìgalà nìyẹn mo yìnbọn sí mo bá pa ìgalà yẹn inú mi kọ́kọ́ dùn náà nítorí wípé àkọ́bí àbúrò mi ni èmi gan ìníyàwó
bẹ́ẹ̀ ni inú mi dùn. Inú yín dùn lọ́jọ́ yẹn. Ó dùn gidi gan lọ́jọ́ yẹn. Bàbá ọdẹ kèé dùn kọ́ má ro hàn. Níjọ́ wo nínú yín bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ yìí? A lè kúrò inú mi bàjẹ́ níjọ́ tí bọ́nà yọ fún mi lójú, bá mi lójú. Inú mi bàjẹ́ níjọ́ náà because iṣẹ́ bíríkìlà ni mo ń ṣe lọ́wọ́, mo sì gbin kòkó kékeré tó wọlé èso, ẹ tún wá ń ka ilà àkókò oúnjẹ, mo wá dẹ takú sídìí wọn, ó sì dìjẹrin tí mo ti wo takú, mo ti gbé oúnjẹ lẹ̀ tí ń jẹ báyìí, mo wá ní jí ń lọ wo takú yìí, kódà mi ì wọgbérí, mi ì mú nǹkan kan, mo kàn fà bọ́n dání ni, mo ti ń lọ gan kí n tó padà wá gbé bọ́n dání pé tí èèkan bá lu takú lè máa já káńdì kí n lè tètè yìnbọn fún, mi ì tí ì débi takú tí ń wò tí mo rí ọ̀hànràn mi, eléyìí náà tó jẹun tí ń bá ti ibi iṣẹ́ dé o, kí n yìnbọn báyìí, mo gbọ́ dan-in ǹtẹ̀ tí mọ̀pọ̀ta mi ń jàǹbá tó báyìí bọ́nà ṣẹ̀ṣẹ̀ máa yọ, ìbọn ti yọ bọ́nà, mo bá fọ́ ṣe eléyìí báyìí, eléyìí bá rìnà, jẹ́ kí n fọ́ ṣe eléyìí ló bá kàn mí. Nígbà tí fi ojú kejì wo àtẹ́lẹwọ́ mi ó ti kún fún ipọ́n, inú mi bàjẹ́ pọ̀ níjọ́ náà pé sọ́tánà rèé. Sọ́tánà rèé. Ìbá ṣe pé bóyá ẹnìkan ṣe mí tàbí nǹkan kan, ìgbàgbé ni. Ìgbà tí mi bá ń lọlé màá fọ̀bọn, màá tú bọ́nà, tí n bá ti á tú bọ́nà yẹn mo fi há ẹnu wáyà rejúkú, ṣùgbọ́n nígbà tí kan ti lè dógùn tí mo pẹ́ tó wáko tó ti dógùn tọkàn máa ń nú lèmi fi máa fi hẹ́, fífi hẹ́ tí mo wá fi hẹ́ ìrántí kí n tó dè mo kàn kìbọn ni torí ẹnu ẹ ti jóbì, mo kàn kìbọn ni n tó ṣe mí nìyẹn. Ìgbà tẹ́ ń re ojú ìbọn kò lé mi, ẹ mọ̀ pé mo yín bí ọwọ́ méjì, kì í ṣe bọ́nà ó fi tírẹ́dì méjì wọlé, bọ́nà tó yẹ tírẹ́dì rẹ̀ ó tó 12. Bọ́nà ọ̀nà àkànrán mo gbé wáyé ńgbà yẹn. Ìbọn yẹn wá ó yọ bọ́nà. Mo tẹ̀ dúpẹ́ tí ìbọn bá kó sí kọ̀rọ̀ ojú, ibi pàkọ́ ní gbà jáde. Bọ́nà yẹn kó wọnú ojú yín. Tó bá bọ́ sí kọ̀rọ̀ ojú báyìí, ibi ìpàkọ́ lọ́yọ́ bá jáde nà. Mo lọ bọ́ sínú ojú yín. Ṣe bá pa ilẹ̀ ń wọ̀ yìí, tí o bó ṣe wá lọ tí o fi wọ́n gùn gan òyìnbó tí mo wà níwájú ẹ̀ sọ wípé tó bá ṣe pọ́dọ̀ òun la wá immediately ojú sì máa rí náà torí iṣan tínrín kan tó lọ síbi lens lọ́jà. O ti wá pẹ́ tí iṣan yẹn ti sọ́kì. Wọ́n wá yọ bọ́nà yẹn, wọ́n yọ síta. Kò kó sínú ojúṣẹ̀, bọ́nà lọ ọ̀gá nà yín ni. Kọjá, wọ́n gbá mi lẹ́gbẹ̀ẹ́ ojú kọjá báyìí ni, wọ́n wá já tíṣù kan tó lọ síbi lẹ́ǹsì ojú. Ọ̀tán wọ́n ní àwọn ìbáṣọ sàn yẹn pọ̀ tó wáyé pé ojú ẹsẹ̀ bọ́ọ̀tì ìgbà tó ti pẹ́ sàn yẹn ti súnkì, èyí ti súnkì kò lè tó ra wọn mọ́. Inú mi bàjẹ́ níjọ́ yẹn. Ó lágbára. Inú mi bàjẹ́ níjọ́ yẹn púpọ̀ jù. Bàbá ọdẹ, ká tó máa lọ, lára àwọn egbòogi tí ẹ̀yin ọdẹ fi ń ṣọlá, mo fẹ́ kẹ́ ẹ fún àwọn tó ń wò yín bí wọ́n ti jókòó tì ìyẹn látàárọ̀, fẹ́ kẹ́ ẹ fún wọn lẹ́yọ̀kan nínú àwọn egbòogi tẹ́ ẹ mọ̀, ẹyọ̀kan tẹ́ ẹ mọ̀ pé ó ṣiṣẹ́. Tó jẹ́ bí àrẹ̀mọ. Bẹ́ẹ̀ ni. Tí èèyàn bá lóyún, ó lóyún o, so ọwọ́ bí oṣù kìíní oṣù kejì tí ń lọ gbẹ́sẹ̀ lórí oṣù kẹta tó bá ń rẹ́jẹ̀, tẹ́jẹ̀ yẹn ò bá ti pọ̀, tí ẹbí léèrè tẹ́jẹ̀ yẹn ò bá pọ̀, so ń sọ̀dà kejì ẹ̀ tẹ́jẹ̀ yẹn bá ti pọ̀, tí olóyò rẹ̀ ó fi wálẹ̀ instead tí ìdìjú, tẹ́jẹ̀ yẹn ò bá ti pọ̀, ewé dágunró tí ń fà ńlẹ̀ yẹn, èèyàn lọ wá, ìgbọ́ bá wà lọ́dọ̀ ni ó dùn ún ṣe, bó bá ti di pógbó ẹ kàn fomi fọ̀ nù wọ́n lọ lókun náà,
tí ẹ bá rí ata olúwẹ̀ẹ́ rẹ̀ ni à á lò jù. Téèyàn ò bá wá rí, téèyàn bá rí tẹ́ ń pè ní ṣọ̀ǹbọ̀ náà, èèyàn ó fi bíi 3 sí. Pátápátá olúwẹ̀ẹ́ rẹ̀. So wọ́n ó fi sí, wọ́n lọ̀ ọ́. Wọ́n wá wá sásùn ọ̀bẹ̀rẹ̀ níjẹ̀bú máa ń pè. Sásùn kékeré. Èèyàn wá sásùn ọ̀bẹ̀rẹ̀. So ẹ wá wá òróró ẹyin díẹ̀ kan. Nígbà bá lọ kínní tán, ògìrì tàbí irú lẹ́ẹ̀ fi ṣe ọ̀bẹ̀rẹ̀. Ẹyin yẹn ń kọ́ bọ̀ láti. Ẹyin yẹn ẹ lù ní ojú báyìí. Tí wàá ti lù lójú báyìí, ẹ jò sí kàràǹfò yẹn, ò gbọ́dọ̀ fọ́ o. Tí kàràǹfò yẹn bá ti fọ́, kò lè jẹ́ o. Kò sì gbọ́dọ̀ kánlẹ̀ mọ́. Sínú ọbẹ̀ yẹn. Ẹ jò sínú ọbẹ̀ yẹn. Ẹ wá mix ẹ̀ papọ̀. Ẹ fi epo pupa díẹ̀ sí. Ẹ wá sè. Tó bá ti á jiná. Sọ́bẹ̀ yẹn ni ò gbọ́dọ̀ kanlẹ̀. Ọbẹ̀ náà ò gbọ́dọ̀ kanlẹ̀ mọ́ ẹ̀. Ó gbọ́dọ̀ ní ìtẹ́dì tí wọ́n sọ̀ lé lórí. Nígbà wọn bá. So èèyàn wá bá kòròǹfò ẹyin yẹn, nígbà bá ti jó tinú ẹ̀, ẹ fi orí abẹ́rẹ́ lú ní òdì kejì. Ẹ fi okùn òwú inú, ó lè jẹ́ òwú dúdú àti funfun. Ó lè jẹ́ funfun nìkan, ó lè jẹ́ dúdú nìkan. Ẹ fi lú báyìí. Ẹ wá so tí ó ní àgbékọ́. Ẹ wá fi sínú ọbẹ̀ yẹn. Yọ wà nínú ọbẹ̀ yẹn tàbí ẹ sè mọ́, wọ́n máa rò mọ́. Wọ́n máa rò mọ́. Nígbà tó bá jiná, tó bá tutù tí wọ́n sọ̀ lérí ìtẹ́dì. Tó bá ṣe pé ẹ fẹ́ ṣe fún ìyàwó àbúrò, ẹ negotiate pẹ̀lú ọkọ ẹ̀. Ọkọ ẹ̀ ni ó lò fún. Tó bá ti dòru, ọkọ fọwọ́ lé ìyàwó ẹ̀ báyìí. Nígbà tí lájọsọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ọkọ gbọ́dọ̀ pé lágbájá. Ìyàwó náà gbọ́dọ̀ ṣe hàn. Tó bá ti fọ́ lé báyìí, ìyàwó á dìde. Nígbà ìyàwó bá kó ọbẹ̀ yẹn jẹ tán, kó tó di pé ó jẹ́lẹ̀ ti ṣàlàyé fún un. Á fi àwọn lá ara kòròǹfò ẹyin yẹn. So a wá wà bí ó ṣe wáyé. Ọkọ wa á gbé láti odò abẹ́ báyìí débí. Kò gbọ́dọ̀ lè rí ẹ̀dọ̀ o. Tó bá ti fi ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ẹ wá lọ fi kọ́. Yóò fi ẹyin yẹn. Kòròǹfò yẹn á fi wọ́ wá sókè lẹ́ẹ̀mẹ́ta. Ṣùgbọ́n ewu bẹ̀ ni pé kó jẹ́ kí ẹnu ẹ̀ bá bù méjì kó mọ̀. Ó lè tráfù. Ó lè yún mọ́ ìyàwó ẹ̀ nú ni o. Ó lè yún mọ́ ìyàwó ẹ̀ nú ni o. Ìdàkejì tó bá ṣe pé ẹ̀jẹ̀ yẹn ti pọ̀ jù, ló kù olóyò rẹ̀ lásán. Tí èèyàn ò bá fẹ́ kó dì jù, ọbẹ̀ náà lẹ́sè, ẹ kàn ju kòròǹfò ẹ̀ nú ni. Téèyàn bá fẹ́ kí ó dì jù, ẹ̀jẹ̀ tó yún yẹn bá ti tó bàjẹ́, tó kù olóyò rẹ̀ bí ọmọ láǹgbà sékélé yẹn. So ọbẹ̀ yẹn náà lèèyàn ó sè. Tí bá ti ṣe ọbẹ̀ yẹn bá ṣe prepare rẹ̀ yẹn, èèyàn wá kòròǹfò ẹyin tẹ́ ẹ so kọ́hùn. Èèyàn wá ní so kọ́, èèyàn ó jù ú lẹ̀. Yóò jù náà ni. Tó bá ti kanlẹ̀, olóyò yẹn ó wálẹ̀.